Orúkọ tèmi òní Sholagbade Popoola. Èmi ni ààrẹ ẹgbẹ́ International Council for Ifa Religion tó jẹ́ agbòòrùn fún gbogbo àwọn ẹlẹ́sìn Ifá tó wà ní àgbáyé. Ẹ̀rí tí à ń pè ní èèwọ̀ ó jẹ́ májèlé ẹ̀mí, spiritual poison. Nítorí wípé mo fẹ́ fún yín ní àpẹẹrẹ ni o. Ẹ kàwé, ìwé tẹ́ ẹ kà pọ̀, ẹ dẹ̀ gboyè lóríṣiríṣi nínú ẹ̀. Ẹ̀yin mẹ́ta lẹ́jọ́ gba oyè bẹ́ẹ̀. Ẹ̀yin mẹ́ta náà lẹ́dẹ̀jọ́ jẹ́ ògbóǹtarìgì, ẹ wá lọ fún interview. Àwọn tó wá ń bẹ wá wò ṣùnṣùn. Bàbá yẹn àwọn òrùpá wọn lè mú. Kí ló dé? Báwọn ṣe ń wo yẹn kò tí ẹ̀ kàn gírí sí ẹ̀mí àwọn láti mú ni. Ó lè jẹ́ aṣọ tó wọ̀ nígbà yẹn. Ó lè jẹ́ àwọ̀ tí aṣọ yẹn ní kọ́lọ̀ táṣọ yẹn ní òun ló put wọn off. Tó bá jẹ́ wípé ẹni tó ti mọ̀ tó ti sọ pé aṣọ dúdú èèwọ̀ ẹni o, irú kóòtù tí ó wọ̀ kò ní jẹ́ ó jẹ́ dúdú. Torí a ti mọ̀ wípé èèwọ̀ òun ni kò ní wọ̀. Débi pé lẹ́yìn tó bá máa wọ̀ á máa múnú àwọn tó ń rí nígbà tó ń lọ ṣe interview yẹn á máa múnú wọn dùn ni. A wá di wípé òun mọ̀ ọ́ ṣe, àwọn yòókù ò mọ̀ ọ́ ṣe, ohun tó máa dà nìyẹn. Ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan báwọn yẹn ó ṣe kókó. Tẹ bá rí ẹlòmíì irú ọ̀sà méjì wọ́n máa ń sọ fún àwọn tó wà mẹ́rin pé kó má jẹ̀pá o. Tẹ bá dẹ̀ béèrè pé kí ló dé tó bá jẹ̀pá, àṣé nítorí kí inú má bàa máa rún ni wọ́n ṣe ní ó má jẹ̀pá. Ṣé àlàyé mi ń yé yín? Ẹ rí wípé wọ́n dẹ̀ sọ ní Ọlọ́run dálé ayé tán ó wá fẹ́ èèwọ̀ jọba pé èèwọ̀ ló ń pa wọ́n tá à ń sọ pé kú ni. Ó ti hàn pé èèwọ̀ ń tó yẹ ká sá fún ni. Oríṣiríṣi nǹkan dẹ̀ ní èèwọ̀. Ìfàlẹ̀ tí wọ́n á sọ náà wípé ẹnìkan kì í gbèjà èèwọ̀ o, èèwọ̀ ló máa ń gbèjà rẹ̀. Ẹni tán ní kó máa wọ aṣọ dúdú tó ń wọ aṣọ dúdú pàṣẹ gbogbo ibi tó ń lọ tó yẹ kó ti láforí kò ní rí, ẹnìkan ò ní kọ kó náà tó pa aṣọ dúdú tì. Ẹlòmíì ẹ̀wà náà máa ní kó má jẹ lọ́dọ̀ máa jẹ́, á dẹ̀ máa rí pé òun ò bẹ́gbẹ́ mu títí dìgbà tó bá fi pa ẹ̀wà jíjẹ tì lọ́mọ tó di pé ó dàbí ọmọ ògbè ìyọnú kò gbọdọ̀ jẹ yín, ẹni ẹyin ni kò gbọdọ̀ jẹ. Tó bá ń jẹ́ kò ní bá àwọn ẹgbẹ́ ẹ̀, kò lè bá wọn pé tó náà bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣe bá ti pàtì lọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí í dùn. Torí pé Ọlọ́run fúnra rẹ̀ ló fẹ́ èèwọ̀ jọba. Ohun tí ó ń jẹ́ èèwọ̀ nìyẹn, ohun tí èèyàn gbọ́dọ̀ sá fún ló ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tó jẹ́ pé ó dàbí nínú ẹran tí wọ́n pẹ́ ẹran tá à ń jẹ iná Ọlọ́run fẹ́ èèwọ̀ sí. Èèwọ̀ tó dẹ̀ wà nínú ẹran náà lòróró. Tá a bá kọ̀ tá a bá ní nítorí pé ìdùn ó wà fún wa, tá a bá já òróró náà tá a dà sínú ẹran ẹnìkan ò ní kọ́ wa. Ká tó mọ̀ pé ó di ọjọ́ tá a bá yé fòróró sẹ́ran kẹran tó dùn lẹ́nu wa. So bó ṣe jẹ́ ni kò sí nǹkan kan tó wà láyé tí ò lè wọ̀ tiẹ̀. Àwa ni ká mọ èèwọ̀ yẹn ká dẹ̀ mójútó. Kò sí odò náà láyé yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí ò lẹ́rẹ̀ tiẹ̀. Ẹ̀rẹ̀ gbogbo tó wà bẹ́ẹ̀ òní ká mójútó bó ṣe jẹ́ nìyẹn. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.